pé mo ní Sunday Igboho ju àwọn ọba lọ bẹ́ẹ̀ ni mo sọ ẹ̀yin ọmọ Ẹ̀gbá ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Aláàfin ẹ̀yin ọmọ Ilé-Ifẹ̀. èmi ni tí náà lóòótọ́ bàbá Confirm international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè. ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro. ṣé ẹ ti gbọ́ ayé èèyàn mi mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo kí gbogbo yín ẹ káalẹ́ ẹ káàsán ẹ káàárọ̀ níbikíbi tẹ́ ẹ bá wà. ọ̀rọ̀ wà lénìí àwọn èèyàn bí mi mo ti gbé ṣò yẹn wá rí brọ́dà mi yẹn mo ti gbé wọn wá rí èèyàn kan wá sọ fún mi pé ààrẹ ìyá kan pè mí àwọn bàbá pè mí àwọn àbúrò pè mí àwọn ọmọge ìlú àwọn omidan àwọn ọmọ aládé àwọn òjòyè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí wọ́n pè mí wọ́n ní ààrẹ kí ló dé gan-an tí gbogbo ìlú wa ń bú ẹ báyìí wọ́n náà tó wá di pé tó bá ń ṣe àmì ọ̀rọ̀ o máa ń fi ọ̀wọ̀ fún àwọn obìnrin ìgbà àwọn obìnrin náà ti wá rí pé obìnrin bí wọ́n ti di mẹ́rin báyìí síbọ̀ tó ti -1 torí èmi àti obìnrin kan mi ò ní dárúkọ ẹ̀ brọ́dà mi kan ti pè mí ó ti yanjú ẹ̀ ìyẹn ti lọ bẹ́ẹ̀ nìyẹn ó wá ku àwọn mẹ́ta tó kù yẹn màá kàn fún wọn lésì wọn lẹ́yọ kọ̀ọ̀kan mi ò ní kì í ṣe pé èsì ọ̀rọ̀ wọn ni mo bá wá bọ̀ máa wá jẹ́ kẹ́ gbọ́ ìdí tí bá wá sọ ìdí tán ìdí tí wọ́n ní a gbọ́dọ̀ gba Yorùbá nation ìdí tí èmi fi ń jà wípé ẹ jẹ́ a dúró nílẹ̀ bàbá wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí wọ́n ní tọ́kátìfù là wá a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àmọ́ wa ò ráyè láti jókòó sórí show láti máa bà tèèyàn jẹ́ kí n tó play show yìí ẹ bá mi pé ìyá mi ọba ńlá ẹ dẹ̀ bá mi pé Ilimọ́ ìyá káskẹ́ẹ̀tì náà ti ẹ̀ pé tí wọ́n ní a má pè ń késẹ́ẹ̀tì mọ́ ẹ bá mi pé ẹ wá bá mi pé woman kan báyìí tó dàbí ẹlẹ́dẹ̀ tó wà ní London Anamayowa mi ò ṣe woman yìí náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ mo kàn fẹ́ sáré sọ̀rọ̀ wọn pápápá kí wá play rí show fún yín bọ̀ mo ṣe ń padà bọ̀ mi ò fẹ́ bá wọn jókòó torí pé mo rí pé ọ̀nà táwọn ń gbé ọ̀rọ̀ wọn gbà ọ̀tọ̀. Number 1 Elizabeth Ọbanla ìyá mi with due respect mo respect ẹ gan èmi àti ẹ̀dẹ̀ ti ní jàrí àdẹ̀ parí ẹ̀ tá a bá wá ń jàjà pé èmi fẹ́ Yorùbá tẹ́yìn bá ní òṣèlú lẹ́fẹ́ kò tí ì gba ká máa ba tara wa jẹ́ ìyá mi Ọbanla lọ wú fọ́tò kan ó lọ wú live kan jáde ó wá kọ̀ tiẹ̀ wọ́n ní mo bú ọba pé mo ní Sunday Igboho ju àwọn ọba lọ bẹ́ẹ̀ ni mo sọ ẹ̀yin ọmọ Ẹ̀gbá ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Aláàfin ẹ̀yin ọmọ Ilé-Ifẹ̀ ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ má bínú màá wá sọ̀dí fún yín tí mo fi pèdè yẹn gbogbo wa la mọ̀ pé ọba ló lórí ìlú baálẹ̀ ló lórí àdúgbò gọ́vnà ló lórí state president ló ká gbogbo the whole country máa sọ̀dí kò yẹ kó lè mú jà wá ìyá mi Ọbanla ó nídìí láti ra àràbù nǹkan tí mo ṣe ní February kò fi wá bú mi àmọ́ ẹ̀yin èèyàn ọ̀rọ̀ tẹ́ máa wá gbọ́ nínú nǹkan tó wà níbí ó máa confuse a lot of people yín torí ẹ ti gbọ́ tẹ́lẹ̀ mo kàn máa tún wá fẹ́ kẹ́ gbọ́ ni ẹ ti gbọ́ tẹ́lẹ̀ àwọn kan ní kí ló dé ààrẹ tó fi ń jà lórí pé kọ́mọ Yorùbá dá dúró mú ẹ̀ kó kúkú ṣẹjọ́ mi ṣebí mò ń ṣe wípé kí gbogbo wa lè dúró àmọ́ ìkọ́kọ́ tí ò yé mi ni pé gbogbo ẹni tẹ́ bá wà ń bì ẹ bá mi pé Ọbanla Elizabeth kó wá sórí ètò mi ò rẹ́dí láti bú mà ẹ́ mo kàn rí pé ó máa kàn ń wá bíi attention ká máa búra wa mo ti kọjá level yẹn mo ti kọjá ẹ̀ Elizabeth Ọbanla mo fi Ọlọ́run bẹ̀ yín in as much tó jẹ́ pé race oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni Man U àti Arsenal ń play ball ẹni tó bá win ni kò nídìí ká ń jà lórí ẹ̀ ẹ ṣe yẹn fún Ọbanla lọ gbé fídíò tí mo ṣe ní February 28 ó lọ gbé jáde ó kọ̀ tiẹ̀ níbi tí mo ti ní Aláàfin tí mo ti ní Sunday Igboho ju gbogbo wọn lọ màá wá sọ ìdí tí mo dẹ̀ fi pé èdè yẹn ẹ jẹ́ kí gbogbo yín gbọ́ kó clear ẹ bá mi share ètò yìí Ọlọ́run ní ba gbogbo ẹ̀ tẹ́ wò mí tẹ́ wò kí ni Ọlọ́run ní ba tí ń jẹ́ àmọ́ àgbélépọ̀ tá máa pa àwọn ọ̀tá mi torí
gbogbo ẹni tó bá ro búburú sí mi tó dẹ̀ ro búburú sí ìyàwó mi tó ro búburú sọ́mọ mi búburú á bá wọn ìgbà tí mi bá ti ro búburú bẹ́ẹ̀ ló máa rí fún gbogbo ẹni tó wò mí ẹni tó bá ro búburú sọ́mọ ìyàwó yín ọkọ yín ojúlùmọ̀ yín tẹ̀dẹ̀ ro sí wọn búburú á bá wọn àdàbí tẹ̀yin náà bá ní kíní kan nínú lóko ọjọ́ yìí uma yìí gbé ọ̀rọ̀ yìí ìdí tí ọ̀rọ̀ yìí dẹ̀ fi wá mo ti tún post but mi rò pé mo nídìí ẹ̀ màá wá rí Sunday mo ní olóyè Sunday Igboho ìdí tí mo fi ní ojú àwọn ọba lọ mi ò dárúkọ ọba lásán ẹni tó jẹ́ bàbá mi Aláàfin mo dárúkọ ẹ̀ mo ló ju ikú bàbá yèyé lọ mo ló ju Ọ̀nìrìṣà lọ mo ló ju Aláké lọ kì í ṣọjọ́ orí ẹ̀yin èèyàn mi bá mi gbọ́rọ̀ mi yẹ̀ wò tí ọ̀rọ̀ tí mò ń sọ ẹ bá make sense ẹ bá mi share kí tó play kíní fún yín kẹ́ wá rí ìdí tá fi gbọ́dọ̀ lọ ẹni tó bá ń jà pé kí wọ́n má pa ọmọ òun mọ́ ó lọ lórí ẹni tó bá ní dá ṣe tó kì í ṣe pé Sunday ló lágbára jù Ìgbò kọ́ ló lágbára jù àìmọ̀ ìyá tó lágbára jù Sunday lọ bọ́ àyà tó o bá láyà ò lágbára o tó o bá lóògùn tó ní gbogbo ẹ̀ tọ́mọ lè bá wọlé tiẹ̀ tí ẹ̀rù bá bá ọmọ apá ẹmọ lé ni àmọ́ ìgboyà tó o níyẹn wípé yes o fẹ́ fèsì kínní wà láìtọ́lá small bill alaslam ẹ̀rù á bá àwọn olè yẹn tó o bá lóògùn mọ́ tó láyẹta tó lókìgbẹ́ tó láfàró tó ní gbogbo ẹ̀ lọ́wọ́ tó lè bá wọlé tiẹ̀ tó bá ṣe gìrì wọ́n ti pa ẹ́ àmọ́ tí wọn náà bá dúró déédéé pé yes akọni ni mí ìyẹn ni mo fi sọ wípé ó ju àwọn ọba lọ àwọn ọmọ Ọ̀yọ́ tèmi gan ti bá mi jà but mo explain fún ọ pé ẹni tó kọ́ ti fídíò yìí mi ì dẹ̀ fẹ́ ṣépè mi ò fẹ́ ṣépè bóyá tí mo ti ṣẹ́ sẹ́yìn àrọ̀ mọ́ ọba ńlá mi ní ìkọ̀kọ̀ pẹ̀lú ẹ o ẹ má lẹ̀ mọ́ mi lẹ̀ mọ́ ẹ ń wá kí n wá síbi kájọ máa ṣe wòtòwòtò mi ìráyè ẹ bísí máa ní mi ìdẹ̀ ráyè ẹ ìyẹn fún ti ọba ńlá ìyá oníkẹsẹ̀tì ìyá oníkáskẹ́ẹ̀tì ìlímọ̀ ló ń jẹ́ ìyá yẹn ẹran tí pé ń jọ kan mo ìyá yẹn ó bá mi sọ̀rọ̀ lórí WhatsApp náà ló bú mi mo dẹ̀ bú gan mo padà wá mo wá bẹ̀bẹ̀ ẹ̀yin èèyàn ẹ bá mi sọ fáwọn olórí burúkú tó ń gbìjà ìyá kẹsẹ̀tì àwọn kan tó ń gbìjà ìyá kẹsẹ̀tì tí wọn gẹ̀ẹ́tì ẹ̀ mo dẹ̀ bẹ̀ màmá yìí mo ní màmá mi ìfẹ́ bá yín ní argument wípé ìyá yìí bẹ̀rẹ̀ sí bú mi tó ń bú ìyá tó ń bú mi nígbà tí mo bú mo wá yọ ẹ yẹn kúrò mo wá bẹ̀rẹ̀ sí ní làámọ̀ ìyá kẹsẹ̀tì pé ìyá yóò ní ṣe oríire mo bú gan mo bú ẹlẹ́ẹ̀kejì rumors blog ó láti be careful láti máa lẹ picture mi mọ́ voice ìyá kẹsẹ̀tì ìjọ tó bá tún lẹ picture mi mọ́ voice ìyá kẹsẹ̀tì màá report in a big time you can do another thing kò ṣerú àwọn ìyá yẹn kò ṣerú àwọn ìyá àdánù kò ṣerú àwọn ìyá òfò ìyá tó yẹ pé wọ́n ròyìn ìyá yìí gangan wọ́n ń búyàn ó mọ iye ọkọ tó ní ó mọ iye ilé ọkọ tó lọ bó ti wádìí ẹ̀ dáadáa nítorí òun wádìí mi òun ra àràbù bọ̀ tèmi ò ní ra àràbù fún ẹ ó ti yé ó mọ iye ọmọ tó bí àwọn ọmọ ẹ̀ dà ó yẹ káwọn ọmọ ẹ̀mú ẹ̀kọ́ sọ ẹ lọ́wọ́ torí ò gbádùn oògùn medication tó lò tán yẹn ó tún wá pààsì ẹ̀ fún àwọn tó jẹ́ pé ọjọ́ ayé tí wọ́n ti da wọ́n wá fẹ́ bọ ọjọ́ ayé wọn jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ìyá oníkẹsẹ̀tì ọ̀rọ̀ ẹ̀kọ́ mo bá wa máa play fún yín sìn ẹlẹ́ẹ̀kẹta ẹ bá mi kìlọ̀ fún ìyá yẹn èmi ò ní bá rojọ́ mọ́ nítorí tí bá bá yẹn rojọ́ wàláì tí bá ń bá rojọ́ kò ní da ṣe rí ìyá ọba ńlá ní títí ẹ̀ wúmọ̀ ẹ̀kọ́ ń wá wàhálà ní mi ìdẹ̀ fẹ́ bá mi ì láìkí máa bóbìnrin ágìl wọ́n ní wúmọ̀ kan náà ní London mo tiẹ̀ gbọ́ mo farabalẹ̀ gbọ́ ní òun náà bú mi ifá mo rí ẹ ifá kò ní bàjẹ́ Francis mo rí ẹ woman náà wọ́n ní wọ́n pè ní Anamayowa you can get it here and listen to me mo ní time láti bẹ argue nítorí pé life tèmi àti ń live ọ̀tọ̀ọ̀tọ̀ saga tí wọ́n ṣe kó máa ba yéèyàn jẹ́ ni bí ìlú bàbá tèmi ṣe máa da òun lèmi ṣe mi lẹ́jọ́ bẹ́ẹ̀ rò òun búyàwó mi gbogbo yẹn wá sọ aláàjì yẹn àwọn ẹjọ́ tó lọ kí ni Yorùbá nation kí ló bá débi pé o kúrú ṣé ó lóko kò lóko ṣé mo dú ẹ rí ni ṣé mo dú ẹ rí ni àwọn ní picture mi kan àwọn ṣe gbé síta ìyẹn Anamayowa ni mò ń bá wá bọ́ta búyàwó mi ṣó o rántí màá dárúkọ Yesabod màmá ẹ má bínú tẹ bá gbórúkọ yín lé ní o ṣó o rántí nígbà tó tako Yesabod tó ní Yesabod ló ní kẹ máa bú Àjọkẹ́ ó máa dárúkọ wá ńgbà náà ó tún padà kí ló dé tọrọ ẹ jẹ wẹdà òun fly lọ òun fly bọ̀ ó máa mi ní ìkọ̀kọ̀ pẹ̀lú ẹ̀ náà
mi ní koko pẹ̀lú ẹ mi ide ta sí ẹ rí mi yege sí show ẹ rí kí ló wá dé tó wá ń gbìjà ya kese tó béèrè ọ̀rọ̀ tó bá pè mí tó bá jẹ́ pé torí ẹ fẹ́ rí show àbẹ fẹ́ lórúkọ ààrẹ kẹfì star fine ìwọ náà lórúkọ tẹ́lẹ̀ Anamáyọ̀wá mi ní problem pẹ̀lú ẹ now why tó ń ta sí mi kí ni problem mi pẹ̀lú ẹ èmi ò ráì kí n jókòó kí máa bóbìnrin sọ̀rọ̀ ó wá ń play life fún mi ẹ tó sọ ẹni mo lọ kọ́lé sí Sẹ́yìn ṣé rí pé ti ya wèrè èrè mi lọ kọ́lé sí Sẹ́yìn mo lọ kọ́lé s'Ògbómọ̀ṣọ́ ta ni mo mọ̀ l'Ògbómọ̀ṣọ́ ta ni mo ṣé ọmọ Ògbómọ̀ṣọ́ lèmi ni ẹ gbọ́ nǹkan tí mo sọ ni ọmọ Ọ̀yọ́ Aláàfin lèmi òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà ẹni ọmọ ẹrú ni mi fine kò lè mí mọ̀ para púpọ̀ ó ń lo kíní ó ń lo lẹ̀kẹ̀ AliExpress bẹ́ẹ̀ ni bọ̀ mo ti ń lo ìlẹ̀kẹ̀ ń sìn Anamáyọ̀wá wọn ò tí bí ẹ torí mi ń ṣẹgbẹ́ ẹ mo ti ń lo ìlẹ̀kẹ̀ wọn ò tí bí ẹ anybody tó bá ti ṣe nǹkan ò ní story mi AliExpress ló ń lò AliExpress gbogbo nǹkan la AliExpress èmi ò ní kọ́kọ́ ṣe ẹ wo mi bí ṣe rí ọkùnrin ni mo dá tán wọ́n tún ní apá ẹ̀ kan ṣe kíní kan ṣe ẹ̀yà wèrè bọ̀ lẹ́yìn eléyìí tí mo ti sọ ìwàlẹ̀ tó bá jáde ní ẹ̀mí 200 mi ní jáde mọ́ àwọn fáǹsì mi mọ̀ mi mo kàn ní kíkan fún ẹ lésì kó má dàbẹ́ pé mo wò bó rí mo dákẹ́ wọ́n jù sí mi wọ́n ní alájẹ kan fún lésì díẹ̀ Anamáyọ̀wá jẹ́ kó rí ẹ pé èyí tó ń bú mi ẹ kò kún ẹ̀ náà kí ni problem ẹ pẹ̀lú tèmi ibo lèmi àti ẹ ti papọ̀ má lẹ̀ mọ́ mi náà mi ò lẹ̀ mọ́ ẹ má súnmọ́ mi mi ò súnmọ́ ẹ má kọlù mi ìkọlẹ̀ oní tó bá wà ní mò ń fògùn ṣó tó bá bá dójú ẹ wàá jẹ tán mo kàn wá fẹlẹ ṣe wọ́ọ̀nì ni ìyàwó mi ò ṣẹ́ náà ẹni irun mi tún bí inú kí ló kàn yín pẹ̀lú irùngbọ̀n mi ó ṣe kíní kan ẹ̀bẹ̀ mi mo níyàwó mi ẹ̀yin náà ṣé mi mo ní kẹ́ lé ọkọ yín lọ ni ẹ̀ẹ́dẹ̀ gbálé ọkọ tí náà lọ brother mi Sunday Adébámọ́rí àmárí kọ́mẹ̀tì ẹ̀ ń bẹ jẹ́ kí n dá wọn lóhùn díẹ̀ because wọn mọ̀ pé ní táwọn bá pòye òǹṣẹ́ ni tó lè dáká mẹ́ẹ̀kan ni tí bá ti fún ẹ tán ó bá jáde ní 200 times ní dẹ́ ló mọ̀ obìnrin ni mo ní ọ̀wọ̀ fún jù ó wá dùn mí pé àwọn obìnrin tí mo bọ̀wọ̀ fún yẹn àwọn náà wá ń ta sí mi náà wá ń bú mi ẹ wá lọ ń gbìjà ìyá Kẹsẹ̀tì Anamáyọ̀wá orí ẹ ò pé ó tí ẹ̀rẹ́ ní gbìjà ìyá Kẹsẹ̀tì tó bá tẹ̀ náà ń gbìjà èèyàn ìyá ilé mọ́ ni wọ́n ń gbìjà ìyá tó yẹ pé abẹ́rẹ́ ògùn ẹ̀ tí ò bá ti lò bá ìwé orí ẹ̀ máa tanná lẹ̀ ni mo ní voice lóríṣiríṣi abẹ̀mí ààrẹ má bínú kinní kan tí ò bá ti lo ògùn ẹ̀ tó bá ti skip ẹ̀ báyìí ó máa bẹ̀rẹ̀ so ti pass ògùn fẹ́yìn náà ni kinní kan ó lọ kọ́lé sí kò lè kọ́lé sí Lẹ́kì ìwọ náà ò dẹ̀ lọ kọ́lé sí Lẹ́kì ṣé wọ́n sọ fẹ́ pọ́ mi Èkó ni mí ni àbó lórí burúkú ni gbogbo yín ni àbó fẹ́ ya wèrè mọ́ tilẹ̀ ni ṣé mi jọ́ mi Èkó ni èmi ò sọ mi Èkó ọmọ Ọ̀yọ́ lèmi náà mo kàn brought up lẹ́kọ̀ọ́ ni èmi ò sọ mi Èkó mo nílé lẹ́kọ̀ọ́ mo ní lọ́yọ̀ọ́ kí ni problem yín pẹ̀lú lémi kí ló kàn yín pẹ̀lú lọ kọ́lé sí kíní kọ́lé Lẹ́kì èmi ò lówó lé Lẹ́kì ni tálíkà lèmi àmọ́ mo yó ọkàn mi balẹ̀ ẹ̀yin ẹ bá mi wọ́ọ̀nù wọn ẹ bá mi wọ́ọ̀nù wọn ẹ wá ń sọ̀rọ̀ ẹ fi àwọn mi ta yín gbogbo kan ní ẹ mọ́dún tẹ́ ti máa sọ pé your story is loading ẹ rí story èmi Aare Almaroof ẹ̀yin mẹ́ta ti máa dárúkọ nìyẹn ẹni tó sì kẹrin yín èèyàn kan ti settle jà èmi dẹ̀ ní lọ sọ́dọ̀ ẹ̀ mọ́ tèmi nìyẹn bọ́sọ́rí ọba ńlá ẹ̀ ṣọ́ra yín Elizabeth ṣọ́ ara ẹ̀ gan ìyá Kẹsẹ̀tì wo nídìí láti ṣọ́ra orí ẹ̀ ti dàrú ó ti ya wèrè bọ́sọ́rí wọ tó wà ní London yẹn ẹlẹ́dẹ̀ ni ẹ̀ náà má fi rẹ̀ wé mi má dẹ̀ fi rẹ̀ wé ìyàwó mi ó yàtọ̀ tó bá ní ọ̀hún bí ẹ dá kó bu aṣọ lẹ́gbẹ̀ẹ́ ìyàwó mi kí wà tí ẹjọ́ dúró wọn bí ẹ dá kó sọ mékọ̀pù tó tú mékọ̀pù lójú tó bá tó bẹ́ẹ̀ àbò ya wèrè mọ́tilẹ̀ ìyẹn dáadáa ni èmi ò máa ń ṣe nìkan tó kàn máa ń dákẹ́ àmọ́ eléyìí tí mo fún ẹ yìí kó má rò pé mi ìgbọ́rọ̀ ẹni gbogbo story tó máa wà lọ wá kiri kí ló kèmí pẹ̀lú yẹn ẹ lọ dẹ ni mi fine ẹ fi lẹ̀ bọ̀ mo fi sanwó ilé tí mo rà kíní kan ni ẹ fi lẹ̀ ẹ jẹ́ ń fi lẹ̀ mi ìlẹ̀ mú ẹ má lẹ̀ mọ́ mi ẹ dúró láyé yín mi ìtọ́ ẹ náà always mo máa wo ṣú ẹ mo dey respect ẹ but ó lọ gbìjà Ìyá Kẹsẹ̀tì ó wádìí ọ̀rọ̀ ó lè mi bùyà ṣé ìyá yẹn ọmọ ọdún mẹ́wàá ni Ìyá Kẹsẹ̀tì gbà lọ́wọ́ mi àbò ya wèrè mọ́ tilẹ̀ ṣé mi àti ẹ wà nù ẹgbẹ́ ni Ìyá Kẹsẹ̀tì 10 years péré ló gbà ohun àdántí mi lẹ́gbẹ́ kò deserve respect ni mo ṣe sọ pé mi ò ní respect ẹ mọ́ thank you very much God bless everybody ṣé wàá rí ìdí tá a fẹ́ gba Yorùbá nation ìwọ tó bá jẹ́ ọmọ Yorùbá gangan láti bíbá ẹ gbọ́
kẹ́ wo analyst yẹn kẹ́ dẹ̀ follow nǹkan tó wà ńbẹ̀. Thank you. Ọ̀pọ̀ ọdún nínú ìgbésí ayé mi ìpínlẹ̀ Haúsá mo ti lò mo sì mọ ìwà wọn dáadáa mo sì mọ̀ pé ní Haúsá gan ọkọ ni problem Fúlàní ni problem ìlú tágbèlú Nàìjíríà. Ẹ ṣe àkíní yìí ọ̀rọ̀ gidi wà ń bí o lórí ibi ẹjọ́. I'm a Muslim. Kẹ́ bá tiẹ̀ wo fíìmù mọ́ ẹ kàn gbọ́ ọ̀rọ̀ yìí ẹjọ́ tó lọ kẹ́kọ̀ọ́ gbọ́ ibi. N tí àwọn adaran ṣe àbòsí ni wọ́n ṣe fún wa àbòsí ni wọ́n ṣe fún Haúsá. Nínú tó ṣe fún Haúsá àwọn Haúsá ti jẹ́ ìran àkàtọ́ pé ní ó ti dandan kí yóò káàánú wọn. Nígbà tí bàbá Usman Dan Fodio tó gbéra wá láti ìlú tá à ń pè ní Guinea Conakry ní Kuta Jalon tó láǹdì sí Sokoto wọ́n gbà á láàyè torí pé ó bá wọn pẹ̀lú ẹ̀sìn ni kò mẹ́sìn wá fún wọn. Nígbà tó sì gbà á láàyè ní ìlú tá à ń pè ní. Wọ́n fẹ́ jẹṣẹ́ mi ní mi dẹ̀ fún wọn lóko àwọn wèrè. Àwọn ìran tó bá nígbà yẹn ó gẹ̀ẹ́tì ẹ̀. Gòbírí. Ẹṣẹ́ àwọn Gòbírí yẹn wọ́n máa ń fa ìlà bíi mẹ́ta báyìí síbi ẹ̀gbẹ́ ẹnu báyìí. Wọ́n máa fa ìlà mẹ́ta wọ́n fọ Gòbírí. Àwọn Gòbírí yìí ẹ̀yà kan ní nínú àwọn Haúsá. Ṣó yìí ni mò ń bí rúplẹ̀ fún yín o. Yorùbá ṣàpèjúwe nísìn. A sọ pé ní Ẹ̀gbá, Ìjẹ̀bú, Ìlọrin, Ọ̀yọ́, Ìṣẹ́kìrì, gbogbo àná Yorùbá là ń sọ. Ìyàtọ̀ díẹ̀ ló kàn wà láàrin. Gẹ́gẹ́ bí ó sì wà nílẹ̀ Haúsá náà, báwọn Haúsá náà ṣe ní Daurawa, I know Sunday. Kanawa, Sokotawa, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo wọn náà Haúsá náà ni. So Haúsá Yorùbá Ọ̀yọ́ ó yàtọ̀ sí Yorùbá Èkìtì. Ẹ máa gbọ́ o. Yorùbá Èkìtì ó yàtọ̀ sí Yorùbá tó ń sọ ní Ẹ̀gbá bẹ́ẹ̀ Yorùbá kan náà ni gbogbo wa ń sọ. So àwọn ìran tí bàbá Usman Dan Fodio tó ń gbà lálejò àwọn là ń pè ní àwọn Gòbírí. Wọ́n rí pé Mùsùlùmí ni ó sì jẹ́ àfáà tí wọ́n. Ẹ wá jẹ kaṣú ara àwọn nǹkan tá a rà bọ̀ ní Kútọ́nù rè mò ń bọ̀ lórí ẹ̀. Usman Dan Fodio yìí òun náà bẹ̀rẹ̀ tó dàbọ̀ òun náà bẹ̀rẹ̀ sí jẹ́ ìrere ó bẹ̀rẹ̀ sí ṣe wàásù káàkiri. Létà ibẹ̀ ni àwọn gbẹ̀yìn gbọ́gbọ́jẹ́ Haúsá pẹ̀lú Usman Dan Fodio wọ́n bẹ̀rẹ̀ sí plan pé àwọn fẹ́ dojú ìbọn gbogbo wa kulẹ̀ wọ́n fẹ́ overthrow Yunfa tó jẹ́ ọba Sokoto gbà yẹn. Àwọn kan wá ta ọba lọ́nà ogbó pé ìwọ ọba nǹkan báyìí ni àwọn àjòjì àtàwọn èèyàn wọn ń plan ó bá lé wọn kó. Ó dà gẹ́gẹ́ bí ipá léèyàn kó lẹ́kọ̀ọ́ ó wá sọ lọ sí Ẹ̀pẹ́ Ṣẹ́ńkó sì wà ní Lagos State. But at the end of the day ibi tí àwọn adaran yìí tún expert dé wọ́n wá bẹ̀rẹ̀ sí rọ nǹkan ogun wọ́n bẹ̀rẹ̀ sí rọ ọfà wọ́n bẹ̀rẹ̀ sí rọ idà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn nǹkan àjà wọ́n sì ní àwọn ẹṣin ibi tí Fúlàní bá sì wà tọ́gbẹ́ bá fi lè gbà á láàyè wọ́n máa ké sí àwọn èèyàn wọ́n máa wọlé lọ́kọ̀ọ̀kan. Nígbà tó di òru bọ́ ṣe pa ọba Yunfa yẹn tó jẹ́ ọba Sokoto. Iṣẹ́ òru ni iṣẹ́ òru ni. Ọ̀sán káàtó òlu yẹn àwọn gbẹ̀yìn gbẹ́gbẹ́ ní Haúsá táwọn rò fún wọn fún wọn nípò kankan. Lónìí tábà sọ pé ní Sokoto ọba Sokoto á ní Fúlàní ni. Ẹ máa wo bó ṣe lọ o. Ẹ ń gbọ́rọ̀ gidi gbogbo yín sá lọ gbàdá ń gbé ebu ẹ̀wù sáwá ẹ jẹ́ gbọ́rọ̀ gidi. Gbogbo àwọn baálẹ̀ dẹ́gẹ́tì mèǹgúá aláǹgúá ni dẹ́gẹ́tì gbogbo wọn pátá Fúlàní ni gbogbo wọn ẹ̀ẹ́dẹ́ Haúsá kankan bẹ̀. Bó ti bẹ̀rẹ̀ sí lọ́ọ̀tì àtáàkì yẹn nígbà táyé ti gbà wọ́n. Because àwọn Fúlàní wọ́n wà Mali, wọ́n wà ní Guinea Conakry, wọ́n wà ní Senegal, wọ́n wà ní Gambia, wọ́n wà ní Niger Republic, wọ́n wà ní Chad. Bó ṣe wà káàkiri yẹn wọ́n máa ń pera wọn wọlé ni. Àwọn kan bẹ tó ń pè ní Kutakore. Àwọn Kutakore ńlá àwọn ológun tó máa ń jà fún àwọn Fúlàní. Àwọn ni wọ́n máa ń lò fún wọn ti fẹ́ jà wọ́n máa ń kó wọn wọlé ni. Wọ́n sì kó àwọn pípẹ́ wọlé. Wọ́n wá bẹ̀rẹ̀ sí capture state kọ̀ọ̀kan. Tàbá sọ̀rọ̀ lónìí pé ní ọba Sokoto á ní Fúlàní. Nǹkan ṣẹlẹ̀ sí ilẹ̀ Ọlọ́run ní ẹ̀fẹ́rù ìyàwó rẹ̀ yẹn. Ọba Zamfara á ní Fúlàní. Ọba Gombe á máa ní Fúlàní. Ọba Adamawa á ní Fúlàní. Ọba Bauchi á ní Fúlàní. Ọba Jigawa Fúlàní. Ọba Katsina Fúlàní. Ọba Kano Fúlàní. Ọba Zaria tó wà ní Kaduna State Fúlàní. Ọba Láfíà tó jẹ́ Nasarawa State Fúlàní. Níbo wọ́n làwọn Haúsá wà? Níbo ni àwọn Haúsá wà gangan? Ẹ ń gbọ́. Ó sọ pé ní àlejò ọ̀ràn tó gbà láàyè àlejò ọ̀ràn tó gbà láàyè ẹ wo olú ọ̀sẹ̀ tí wọ́n ṣe. Ṣé Ìsìláàmù ló ní kí ká pa Mùsùlùmí ẹgbẹ́ ara wa? Torí pé àwọn tó pa yẹn Mùsùlùmí ni wọ́n.
kò sí nínú ṣẹlẹ̀ ẹ ti gbọ́ yẹn tẹ́lẹ̀. àti mùsùlùmí fẹ́ máa kojú ìgbà fúnra ìjọba rẹ̀ ti ń ṣẹ̀kọ́ ẹ̀ ní ẹ̀tọ́ àti lọ pa. ó sì ò pé ní àwọn pípọ̀ yìí wọ́n ti ní agenda mọ́ bọ̀ wá síbi tí Yorùbá o wọ́n ti ní secret agenda. ọ̀tí Abdullahi Bọ́fà 2016 2019 olóòlò fi Yorùbá tiẹ̀ ẹ̀ tó wà ń bẹ̀ nísìn Suleiman Igbo. ṣe rí ẹ ṣe gan ayé èèyàn mi mo kàn fẹ́ play àárín yẹn díẹ̀ ni ara ìdí táwa fi fẹ́ gba Yorùbá nìyẹn ṣé wàá rí tó wá ń bí wọn nú gangan tó ń bí àwọn ọ̀tá nínú tó ń bí wọn nínú débi pé ìgbà tí mo dé mo rí pé mo lọ sí Turkey èmi àti friendship mi alójọ́ méjì agbábẹ̀ àní jẹ́ ká gbàdá rí pé Turkey sí Kútọ̀nù kò máa ju 6 hours lọ tó dẹ̀ pé páálí citizen wá wà lọ́wọ́ wa kò síbi tá a lè wọ̀ ibi tá a lè fi gba kinní náà nìyẹn tá a dẹ̀ tún ní dual citizen abáníkà face ká lọ kí olóyè abádé olóòdó olóyè kí la dé lọ́dọ̀ olóyè fún ni wọ́n sọra wọn di wèrè o kí ló kan ìyá Elímọ́ kí ló kan pẹ̀lú pé mò ń support Yorùbá nation ṣé bó lẹ́ ń gbọ́ yìí jẹ́ gbogbo owó tá a ní nílẹ̀ Yorùbá àwọn tó ń béèrè ẹ̀kọ́ jẹ́ ń play ní ẹlòmíì ò gbọ́ rí àwọn kan ò tí ì gbọ́ kinní yìí rí nítorí àwọn kan ń béèrè pé tá a bá gba Yorùbá báwo la fẹ́ ṣe statement yẹn máa ń bí mi nú ó torí náà ń sìn ẹ wò nǹkan tó ń jẹ́ history nílẹ̀ Yorùbá tí wọ́n kó jọ báyìí wọ́n ti tọ́jú ẹ̀ wọn ò fẹ́ káwọn ọmọ wa mọ history mọ́ wọn ò fẹ́ kẹ́ anybody dá sí history mọ́ wọn ò fẹ́ kẹ́ mọ ẹni tó yẹ kó ìlú tọ́ sí wọn ò dẹ̀ fẹ́ kẹ́ mọ ẹni tí ìlú ò tọ́ sí ẹni tó bá tọ́ sí wọn ò fẹ́ kẹ́ mọ̀ nígbà táwọn wà school a ṣe Yorùbá a ṣe agriculture a ṣe science a ṣe àwọn oríṣiríṣi a ṣe history láyé gbogbo àwọn bàbá ìwé bàbá Fálétí where is it kò sí yẹn mọ́ wọ́n ti tọ́jú ẹ̀ àwọn pípù yìí wá borí wa adẹ̀lá àṣẹ mọ́ kò fàjà náà gbogbo ìwà tó bá ń fikú lé mi kiri o máa kú kó tó dìgbà election o àgbélépọ̀ ọ̀tá mi máa kú ni àṣẹ ni wọ́n ní mò ń dábàá èmi ò dábàá mo pa láṣẹ ni nítorí pé ilẹ̀ Yorùbá yìí tí wọ́n ń fojú wa rí ó ti sú àwa adé ilẹ̀ míì even nílẹ̀ Kútọ̀nù president Talon tó á lè mo respect bàbá yẹn Talon nígbà tó mú Sunday mo oríṣiríṣi ara dáadáa a máa rí wọn àríyọ lọ́yà Sàlámì gbogbo wọn mo tún gbé ọ̀kadà mo rí àwọn state kan tó pè ní mẹ́sẹ̀-bọ̀ tó pa more than 2 hours ta fi ṣe fàájì kiri ní ìlú yẹn ó wà lórí status mi so what are you guys talking about mo fẹ́ ṣe Yorùbá nation mo fẹ́ jẹ́ pa dá dúró ṣé mi nìkan ni àbí wọ́n sọ wípé mo fẹ́ jẹ president so sọ wípé mo fẹ́ ṣe governor àìkàn máa bọ́ta ẹ wá rí nǹkan kan ṣe ẹ wá ń play ọ̀rọ̀ ìyá kẹsẹ̀tì ìyá gbépọ́sí pastors gbépọ́sí ẹ wá ń play ẹ wá analyse wèrè lórí ẹ wá fi èmi ṣàpèjúwe ẹ bú ìyàwó mi tí ó ṣẹ̀yìn ìyàwó mi tó ò rírí nígbà tó yẹ pé ọ̀rọ̀ yín gbà yẹn ọ̀rọ̀ ewé fasọsẹ̀ kínní ni ó dẹ̀ lóhun ò ṣe mọ́ ìgbà tí ò dẹ̀ ṣe mọ́ tó di pé ẹ fẹ́ sọ lẹ́nu ló dúró láàyè ẹ̀ ẹlẹ́mìí mo balẹ̀ bá dira jẹ́ wọn bí yàrá yàrá bá dira kó jáde kó wá sọ̀rọ̀ ẹ̀ sí ìgbà tí bàbá Aláàfin wà láyé olólẹ́nu ọ̀rọ̀ tó bá ṣe wèrè mi ìfẹ́ mọ ẹni tó ń fẹ́ wèrè á ṣe ṣèbọ́ mọ̀ ọ̀yọ́jọ́ ni wá irọ́ tó pa ẹ wá lọ pé èyí tẹ́ ẹ bá jẹ́ ọ̀rẹ́ èyí tẹ́ ẹ bá mọ̀ délédélé tẹ́ mọ̀ yá èrì ẹ lọ pé ẹni kó jẹ́wọ́ fún yín ibi tẹ́mi àti ẹ ti sọ̀rọ̀ bọ̀ tígbà náà ti kó gìrìgìrì bò ẹ wá mọ̀rọ̀ bá dira ẹ fi ń ṣe ọ̀rọ̀ tó ti lọ ṣebí bàbá lọ́dẹ̀ ti kú sí ìṣẹ́ fẹ́ sún jẹ ni ẹ wá dúró ẹ ń bú ìyá mi ẹ ń bú bàbá mi mo kàn máa ń wo àwọn èèyàn tó yẹ pé ó dé àwọn èèyàn pé ìyá mi ti kú tipẹ́ bàbá mi ti kú tipẹ́ oṣù tí ìyá mi gan kú rèé bàbá mi ti kú tipẹ́ ìwọ tó bá ní kò ní da fún ìyá mi lọ́run yóò rí pórí ẹ ti dàrú sẹ́ni tó lọ́run máa ń dé ni ọmọ Yorùbá làwa ọ̀rọ̀ wà lẹ́nu wa ìwọ tó bá ní kò ní da fún bàbá ò ní ṣe oríire ṣé bàbá mi oríire wo ló tún fẹ́ ṣe ju kémi ṣe oríire lọ tí n bá ti kú báyìí mo kú nìyẹn ò ní kankan mi mọ́ ẹ wá ń ṣe pé ìpè dèdèrìn èpè tí ò lọ́pọlọ ẹ wá ń ṣe pé àwọn àbúrò mi kan náà ń pè mí jẹ́ kí ìyá sùn lọ́rùn ìyá ẹ̀ wo ló ń sùn lọ́rùn ṣèbí mi mo síwájú ẹ dé ṣèbí lẹ́yìn mi náà bí èbí lẹ́yìn mi lẹ́yìn bí ọdún bíi mélòó kan náà bí ẹni ìyá wo ló sùn lọ ṣé ìyá yín lòun ò sùn ni ìyá yín ò sùn lẹ́ rọ́wọ́ yọ àdúrà tí ìyá mi ṣe lórí mi tó ṣe lórí gbogbo wa òun ló jẹ́ kí gbogbo ala nílé lórí
So what are you talking about? Ìyá kan sùn, ìyá ò sùn. Àwo ebi ò pa wá, ìyá ò dẹ̀ jẹ wá. So gbogbo pé ń fẹjọ́ mi sùn yẹn, èmi ò rábùrò kankan tó lè ṣe kankan fún mi. Gbogbo ìdá ń ṣe yẹn, ẹ jẹ́ fewé mọ́ nígbà kan nìyẹn. Bí ìrìn ládùúgbò kò sẹ́ni tó lè ṣe kankan. Téèyàn bá kọjá yẹn ṣe àjẹtán ni. Ìgbà kan là ń ṣe là ń fọ́bù là ń ṣe gentle. Àsìkò tó wà yìí, ẹ ṣe òṣèlú titi yín. Ẹ fi òṣèlú titi yín ẹ máa ṣe lọ. Tó wáyé bàbá yín náà lẹ support fine. Ẹ fi àwálẹ̀ kan máa ṣe tiwa báwo ló yẹ papọ̀ mọ́ra wọn. Ìyá ọlọ́sì ìyá tó pè rẹ̀ ní límọ̀ ìyá kẹsẹ̀tì. Ìyá tí ò gbádùn yẹn tó bọ́ta lọ pe àwọn oníṣẹ́. Yìí tó bá gbọ́n nínú wọn, wọ́n á ti mọ̀ pé orí ìyá yẹn kò nálé. Wèrè kan sọ pé mi ò gbádùn, orí ẹ̀ ti dàrú. Èmi ò ní bá ìyá tí mo ní bá lọ́rọ̀ nìyẹn. Ẹ kàn bá mi kìlọ̀ fún ọba ńlá. Ẹ bá mi kìlọ̀ fún ọba ńlá, ìyá Límọ̀ àti Anamáyọ̀wá. Anamáyọ̀mí ìmọ̀ ẹ́rí o. Èmi àti ẹ̀ ò papọ̀. Ọ̀rọ̀ wa ò tiẹ̀ papọ̀. Ìrìn wa ò papọ̀. Ìṣesí wa ò papọ̀. Ìhùwàsí wa ò papọ̀. Ìsọ̀rọ̀sí wa ò papọ̀. Ìrìnsí wa ò papọ̀. Ìwọ̀n bí wá lè kan náà. Bàbá kan náà kọ́ ló jọ bẹ́ mi àti kí ló pè mí àti ẹ̀. Tó lè pàdé mi lọ́nà kó sọ gbogbo nonsense tó sọ yẹn. Ó bá rò pé wèrè dá ń ṣe lọ́nà yẹn. Tí bá dé lọ́nà tó lè pàdé mi kó bù mí so ni. Àwa awitan ẹ̀ wá ń sọ̀rọ̀. Ẹ̀ wá ń gbé oríṣiríṣi kinní kan. Máma jẹ́ sọ̀rọ̀ wúmà yìí. Èmi mọ̀ pọ́rọ̀ ń dùn yín mọ́, but tẹ́ máa fi pálẹ̀ wá. Tẹ́ máa stage show. Ó bá stage show 200. Lẹ́yìn yẹn mi ní dẹ́ lóhùn. Àwọn fáǹsì mi mọ̀ mi. Ìbá ti ní mi ní dẹ́ lóhùn mọ̀. Èyí tí mo ṣe wá dá ìyá yìí lónìí pé ìyá yìí ó tún wá ṣe láyìn bí ọdún last year. Ẹ rí i pé mo wá bẹ̀bẹ̀ mo ní mi ní bu mọ́. Ìyá yìí ló tún wá bá mi lẹ́yìn. Èsì fọ́ Ààrẹ Almaroof. Lórí pé mo lọ́kù tọnu. Kí ni mo dẹ̀ sọ? Nǹkan tí mo dẹ̀ sọ mi kó jẹ́. Nǹkan tí mo sọ mi lè kó jẹ láyé. Mi ò lè kó jẹ láyé. Mo ní ẹ̀yin tẹ́ ń bọ́ta tẹ́ni kọ́ máa bú bàbá Bánjí Akíntóyè. Bàbá at 86. Ìyá Límọ̀ ìyá káskẹ̀tì. Ó lọ́rọ̀ kankan lẹ́nu. Oní tó bá jẹ́ bàbá jẹ́ 76. Oní bàbá yẹn gba ọdún mẹ́wàá lọ́wọ́ ẹ pé 66 years ni ẹ́. Whereas wọ́n ní 65 years ni ẹ́. Bàbá ò tún wá ń ṣe 70. Bàbá is 86 years. Bàbá yẹn tó bí ẹni èjì yẹn. Bí wọn náà ṣe máa ń sọ. Èmi gangan fúnra mi ọdún mẹ́wàá ló gbà lọ́wọ́ mi àtọ̀ṣù bíi mélòó kan. Mi ì mọ mọ́ǹtì tán bí ẹ. So why tó ṣe wá ń wò mí àtàwọn tó ń bẹ tó ń dá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo kàn máa bẹ̀ yín ni. Mo máa bẹ̀ yín. Ẹ máa wádìí ọ̀rọ̀ kẹ́ tó máa gbìjà àwọn èèyàn. Èyí tẹ́ ń bọ́ ta Ọlọ́run ọba o. Bí ṣe fẹ́ràn Elizabeth ọba ńlá yẹn wàláhì tàláhì bí ṣe fẹ́ràn ọmọ yẹn tó ó kàn fẹ́ kí tó máa bú òun ní mi dẹ̀ ní bú mà yẹn. Mi ní bú wàláhì mi ní bú. The same thing náà ṣe nílé ya last year. Tó bẹ̀rẹ̀ sí ní bú mi ẹ̀yin náà lè máa wá mi ẹ̀yin èèyàn máa sọ fún mi pé ẹ má dá wọn lóhùn ẹ mọ̀ pé ńgbà mi téèyàn bá fún wọn pípọ̀ ilé sí gbogbo àràbù tó ń ra yẹn wọ́n máa rò pé òótọ́ ni ṣé mi fi kí ni fẹ́ fi ìyá arúgbó yẹn ṣe a tó ń bọ̀ sí i tó wà ní London tí gbogbo ara ẹ̀ dàbí ẹlẹ́dẹ̀ yẹn tó bá mọ̀ yín pé o fine bó ṣe rí yẹn má make up rárá má make up kò gbé fọ́tò ẹ̀ wá kò gbé sẹ́gbẹ̀ẹ́ ìyàwó mi gbogbo ẹ̀yin dẹ̀dẹ̀ ń sọ pé ààrẹ ò dáa wọ́n ló kó mi kúrú àwọn wèrè wọ́n ló kó mi kúrú ó kó mi ṣe kinní kan ó kó mi oògùn mo lọ dún one thrift store mo ṣe kinní kan mo lọ ibo náà tẹ̀tún ní mo lọ wọ́n ní Silver Spring wọ́n ní mo lọ báyọ̀ sùn wọ́n ya aṣọ mọ́ mi lọ́rùn èmi ọmọ ajílà lẹ́ẹ̀ṣọ́ gbórúkọ tó ń pè mí ni aláyàmálàálè ọkọ̀ àjọkẹ́ kólú ẹ jáde nínú DC mo ti máa ń tẹnu mọ́ Metropolitan yìí jáde pé ààrẹ mo bá ẹ sùn rí kò dẹ̀ ní proof màá wá fẹ́ pè tí fún ẹ tó bá lo 7 days kò pè mí bastard àtúndì alẹ́ mi nǹkan kò ṣe mí mo dá pé tó ti rí mi nǹkan lè dìde fún ẹni tí bá dìde Anamáyọ̀wá tí bá dìde tó bá rí nǹkan tó wà ń sáré àyà já wọn bí ẹkú tí bá dìde àyà mi kàn ní má ṣe tí bá dìde bì tí mo kàn fi ṣòkòtò mi wọ̀n ẹ́ láì fi kọ̀kọ́ síbẹ̀ wàá sáré a sọ pé mi èrèké tó odò mi rí ni ṣé mo rí ẹrí ni tó pàdé yìí sí mi rí ṣé mo rí ẹrí ni ẹ kàn wá ń sọ àràbù ẹ ń ṣe kinní kan gbé fọ́tò ọkọ ẹ kó gbé jáde kó lẹ̀ mọ́ píṣọ̀ mi kó ní kán choose káwọn èèyàn kàn ṣe tókéjì àwa ní gbé fúnrú ẹ àwa pe rumors blog
àní kí rumors blog kó bá gbé photo àwọn méjèèjì kí wọ́n wá ṣe tẹ́ntẹ́ fún àwọn méjèèjì káwọn èèyàn wá mú kọ́ mú beauty wa kọ́kọ́ analyse wa àti múra kan wò so pé mi wà nú àwọn dìdìrín tẹ́ ń kó jẹ tẹ́ kàn sọ èmi ò sí nínú gbogbo yín ẹ jẹ́ kó rí yín pé Yorùbá nation yẹn a máa gbà á wà látàláì a máa gbà á èmi ò ní ẹ má selection yín o bàbá wa Ọlọ́run fún yín ṣe Ọlọ́run fáwa náà ṣe bọ́ ẹ má lẹ̀mọ́ wa lẹ̀mọ́ yín ẹ má sọ pé ààrẹ ṣé mọ́ọ̀sì ni orí wa ń ta gbogbo wọn tó rí pé mo lọ sí Ọlọ́run ló ní kàlájì tiẹ̀ má ní orúkọ lórí kíní wọn bá ti máa bú èyí náà kí mo lọ sí tí mo lọ kígbòho fún ó di wàhálà ẹ̀yin kan kọ́kọ́ parọ́ ẹni owó central account kan náà lò ìyá olórí burúkú yìí náà ni o owó Yorùbá nation náà gbà mí mọ ibi tó owó Yorùbá nation wà ayé ò ní da àwọn olówó tá a máa fi ra tíkẹ́ẹ̀tì lọ sí Kútọ́nù àló tá a máa fi lọ Tọ́kì ìyá yìí náà ló jáde sẹ́mu ìyá yìí náà ni o olóní kíní kan wọ́n ti gbowó central account gbogbo ẹ̀yin Yorùbá nation ó lè ní inú mi dùn pa òyìn ti fún ẹ lésì ẹ wo nǹkan tí mo fẹ́ sọ pọ̀ o àmọ́ mo ti rí text message ọ̀n lè lámi ó fẹ́ lámi ọ̀n lè lámi but torí wọ́n tó sọ̀rọ̀ ẹnìkan tó yẹ kí n dárúkọ mi ìfẹ́ dárúkọ ẹ̀ mọ́ bìkọ́ tó bá ti parí nǹkan fẹ́ mi ọ̀rẹ́ mi tó dẹ̀ pè mí yẹn respect àfo gàtọ̀ mo respect ẹ̀ gan Àfọlábí ó pè mí láàárọ̀ àná ìyàwó mi wà ń bẹ ààrẹ báyìí mo ní mo ti gbọ́ tí ò bá síbẹ̀ máa dárúkọ ó mà yẹn náà àmọ́ mi ní dárúkọ ẹ̀ nítorí pé èmi ti jèbù rẹ̀ àwọn olùgbẹ́bẹ̀ èmi ò ń fọmọ búyàn o tí bá ṣe mistake fọmọ bú ẹ bóyá ó jábọ́ lẹ́nu mi ni àwa wìtẹ wa ń sọ̀rọ̀ ẹ ṣe kí tí bá dìde tẹ bá rí nǹkan tó wà ń sàlẹ̀ wà á sáré ṣé yìí rò pé wọ́n máa ń fi gíga náà fi ń wọn okó ni àbí gíga náà fi ń wọn ẹpọ̀n ó fún mi bọ́ńdú báyìí ni ó dẹ̀ nà kí ló ń ṣe yín gan ẹ̀yà àtàwọn ta ni ẹ wò ó fi kúkúrú jọ́ọ̀jì mi àmọye tó ga tèmi àti wọ́n ti jọ wọ yàrá tájọ ṣe tá wọ yàrá tó pé àríra wa báyìí ó ní òwò wọn ò tó bẹ ọgọ́ rí nǹkan tó wà bẹ ó pé tó wá lè bàbá kí ló ń ṣe yín wọ́n fi kúkúrú wọ́n fi gíga ṣe o lè ga kó jẹ́ pé gbogbo àtọ̀tọ̀ tó wà díẹ̀ lè má jù báyìí lọ o lè kúrú tó yẹ pé nǹkan tó wà ń bẹ èrì kìnà ni tó bá gbọ́ ṣọ́ọ̀kì ẹ̀ tó bá gbà sí báyìí á tún gbin abẹ́ ya wèrè ṣé mi wá wà náà àwọn gúrùpù yín èmi wà náà ṣẹ́ẹ̀tì tẹ̀ máa fi máa pa ẹ̀kọ́ ń sọ̀rọ̀ fọ̀rọ̀ sake pé kẹ́kọ̀ọ́ ẹjẹ́ àtẹ̀fà Aare Almaroof yẹn pa ìtò tiẹ̀ wọ́ọ̀sì ni wúmọ̀ tó pè lánàá Máyọ̀wá ẹ̀ mi àti ò ní anything mi ò kọlù rí náà mi ò ta sí rí ó ti fìgbà kan búyàwó mi tó búbú ẹ̀ta ló help kò help èèyàn àwọn nǹkan ẹyọ kan tí mo ní guarantee lé lórí ni pé yọ makeup kíyàwó mi náà yọ makeup kọjọ gbé yín lẹ̀ ẹ wá mú boyfriend yín ẹgbẹ́ wọn wá kó gbé wọn sẹ́gbẹ́ mi gbogbo yín pátá ìyá ilé mọ̀ wo tiẹ̀ ní boyfriend náà torí ó kàn ń ṣàlẹ̀ jẹ́ ní tírẹ́ẹ̀nì tó ń fọ ẹ kò jẹ́ kó rí ẹ pé orí ń ta ó tọ́ ni mo sọ fún yẹn brọ́dà mi àwọn ilé wa ń sọ̀rọ̀ èbí ìyàwó mi wà ń bì ẹ ti bá ti fẹ́ rí kan tó bá mọ̀ mí á sọ fún yín pé confirm làrẹ́ sọ ẹ ya wèrè ni èmi ti kó ìyàwó mi ọ̀rẹ́ mi ni àmọye tí mo fẹ́ rí tó mọ̀ ẹ ti bá ti fẹ́ rí ẹ wádìí ẹni kan sọ fún yín wá sọ ẹni tí mo jẹ́ ẹ ń ṣe èrè ẹ rò pé kéèyàn kankan ga ni tí bá dìde tí ó bá sí alájà mi tó ní má tí bá dìde ẹ bá wo nǹkan tó wà lábẹ́ ìṣòkòtò lásán tí ó tiẹ̀ tún ṣe tí mo tún pààkì rárá ẹ ń ṣe èrè èmi dáa fi ń pa kíní kan tó bá fẹ́ dó mi kọ lẹ́tà mi tiẹ̀ nídìí ẹ̀ bìkọ́ òun rùn I don't need you ẹ ń ṣerú lẹ́bù ẹni tó yẹ kémi máa bá rojọ́ bọ́dá wò bá fún yín mo mọ̀ pọ̀lọpọ̀lọpọ̀ ní ààrẹ yẹn kíní kan ti lè sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ bọ̀ ẹ rí o ẹ nígbà tó bá ńlá gbé kíní tó ní kan wo nǹkan tó ṣe tí gbogbo wọn ṣépè fún brọ́dà wọn o ẹ nígbà tí ìyá alimọ bẹ̀rẹ̀ sí ní ṣe késẹ́ẹ̀tì o tó ń bú mi kiri o kó tó di pé mo dá lóhùn èsì tí mo wá dá lóhùn yẹn ló wá lọ gbé fún wúmà kan tó wà London yẹn wúmà yẹn náà wá gbé wá play ó wá bẹ̀rẹ̀ sí ní bú mi ó ní ó ti rò pé ẹ̀dọ́ ẹ̀kọ́ la ọkọ̀ ṣẹ́nu pẹ́rẹ́pẹ́rẹ́ ó yẹ kí lọ kálẹ̀ sí Lẹ́kì ẹ̀kọ́ lọ kálẹ̀ sí Victoria Island bá ṣe ń kọ́ nìyẹn ó rò pé mi ń gbé cocaine ni bá ṣe ń kọ́ nìyẹn ìwọ̀nba tí n bá ní ẹsẹ̀ mẹ́fà ni mi ò fẹ́ mọ tó ní o bá kọ́lé sí Lẹ́kì tó bá kọ́lé sí Victoria Island bó kọ́ sí VGC tó kúrò ń bẹ̀ tó lọ síbi tó lówó jù ní Abuja Peninsula tó lọ gbogbo ẹ̀ tó kú bẹ̀ tó lọ Ìbàdàn
tó lọ sí university lọ́yọ̀ọ́ tó lọ sí university ní Kaduna tó lọ rà tó ra gbogbo ilé tó gbé jàkúsì tó jẹ́ pé kódà nínú ibi tó ti ń jẹun gan swimming pool ló wà kíní tó fi ń jókòó àgọ́ ṣí àtò fi ń jókòó ìdẹ ní gold ní ẹsẹ̀ mẹ́fà àsàmàrégé lẹ́yìn kẹ́ ṣe kọ́ dáadáa kẹ́ ṣe kọ́lẹ̀ fún ọjọ́ orí táwọn ọmọ yín náà máa lò ẹ wá bọ́ta tẹ bá ń ṣàna nígbà tẹ́ ẹ̀ rí nǹkan ṣe wàá máa fi mí ta pọ̀ mọ́ òun fi mí pass time òun bú mi lójú ara ẹ̀ nìyẹn o òun bẹ́ mi nìyẹn o bọ́bọ́ mọ̀ pé ó máa ṣe ṣó lọ́la lọ ṣe ṣó kó lọ wádìí dáadáa torí wọ́n ló mọ̀dí wá kó lọ wádìí kó ṣe oríṣiríṣi tó máa ń ṣe pé èmi kó sólúwẹ̀ gbogbo ẹnu mo fi sọ àti tó bá fẹ́ kú ló kù onídìbò ayọ́tẹ̀ màmá lé máa lérí sí ẹ tó ní mi tó ẹ Yorùbá dẹ̀ ní ẹjọ́ lóògùn ẹjọ́ làbó ògùn rò Kùránì kan tó bá máa fi Kùránì ṣépè fún yàn á béèrè pé ṣé yàn yẹn ṣe jẹ́jẹ́ ni mo jókòó náà. ẹ ṣe jàre Gabriel bàbá mi mo rí ẹ jẹ́jẹ́ ni mo jókòó náà mi ò tọ́ yín ẹ jẹ́ káwọn ọmọ wa ṣe campaign tiwọn ẹ̀yin náà ṣe campaign tiyín Yorùbá nation PDP APC kí la máa pè Yorùbá nation YN ni la wá ẹ̀yin àwa YN ẹ̀yin APC PDP whatever tẹ́ bá ń jẹ́ ẹ kó gbogbo ẹ kó lọ ẹ fà wálẹ̀ ẹ̀yin èèyàn mi ṣẹ́rí the reason why ẹ wojú mi dáadáa mo ní ẹni kọ́ lọ mú picture ọkọ̀ wọn wá kọjọ gbé wálẹ̀ kọ́kọ́ tiẹ̀ tó kódà tí artist bá fẹ́ ya picture máa easy láti yà gan torí ojú mi ó máa mú mi níwọ̀nba ni àwọn wèrè wa sọ pé kinní kan fine ẹ ń jí sòrò ẹ kọ́ ọmọ ológo 50 jíjẹ ẹ ti ya wèrè ṣe rí ìdí tí a fi gbọ́dọ̀ gba Yorùbá nation ni pé wọ́n ti báyé àwọn ọmọ wa jẹ́ àwọn pípù yìí dẹ̀ mọ̀ ṣe rò pé ó wù mí ìlú Nàìjíríà kan ti wù mí kí ti wà ní ìlú Yorùbá ó ti wù mí kí n kúrò ẹ bèrè lọ́ọ̀yàwó mi mo máa sọ pé alájà àti bá ti pé 60 years gẹ́gẹ́ mo ń lọlé á ní máa lọ òun ò lọ bí kọ́kọ́ ti sú èmi ìlú òyìnbó ti sú mi àti èèyàn gbọ́dọ̀ pẹ́ jù bí irú ènìyàn kìí ṣẹ̀ṣẹ̀ tí èèyàn bá pẹ́ ẹ̀jẹ̀ ìwòta ló ṣọ́ ń bú mi ni ó ṣèjà ẹ̀ Leo òkè Leo ní kí n stop replying Leo mo kàn fún wọn lélẹ̀ ni ṣé mo pé tí mi bá fún wọn ní reply yìí ọmọ àwọn ọ̀rọ̀ ṣé mo pé àwọn èèyàn wa bá ṣe wà yí gbogbo àwọn tó ń rí bí náà kọ́ ló fẹ́ràn nǹkan tí mò ń sọ o àwọn kan wà tó yẹ pé wọ́n máa ń gba nǹkan tó bá kọ́kọ́ gbọ́ wọ́n máa gbà gbọ́ wọ́n máa lọ fojú ẹ̀ wò ìyàwó mi ó bú ìyàwó mi ó ń pè ìyàwó mi láṣẹ́wó tí ó bá yí pàlàjọ máa ń bínú ti bá sọ ni wàláì 19 plus going to 20 years ni mo fẹ́ ìyàwó tẹ́ ń rí yẹn ó lọ pé ọmọ ogún ọdún ni mo fẹ́ ẹjọ́ nígbà náà ní 92 nígbà náà ṣé yẹn lẹ wá fẹ́ fi wé àwọn ọ̀sìn tó yẹ pé kó méjì lẹ́nìkan gbà sídìí tó yẹ pé obìnrin mi ò lè sọ yọ ọkùnrin tó ti gorí ẹ̀ irú àwọn dèdè àwọn aṣẹ́wó àwọn gúúsì gbàgbà yẹn ń sọ̀rọ̀ èmi wá wà náà tẹ́ lè sọ̀rọ̀ sí tí bá gbàpọ̀ títí yẹn gan máa wò pé ọkùnrin eléyìí oṣù ọkùnrin mọ́ obìnrin ni torí obìnrin ló máa ń rojọ́ bọ̀ Ọlọ́run fún mi lọ́rọ̀ nítorí ìlú tí wọ́n ti bá mi Ọ̀yọ́ mèsì ọgọ́ ni a mèsì ọ̀rọ̀ ẹ fẹ́ mèsì pẹ̀lú ọmọ Ọ̀yọ́ àtúwárà àwọn àbúrò kan náà ní Sùúrùlérè one stupid boy ó ń dárúkọ àwọn ilé kinní kan igbá kan àwo kan ọdún tó ti ń tẹ̀lé lóṣèlú ní ìrí táyà mọ́tò lọ́wọ́ èrè ẹ jẹ́ ká rorí wa gbogbo nǹkan tá a fi ń lówó nílẹ̀ Yorùbá ọwọ́ wa ló wà gbogbo nǹkan tá a fi ń lówó nílẹ̀ Yorùbá ọwọ́ wa ló wà ó ń dà gbogbo nǹkan tí ọmọ Yorùbá fi ń lówó báyìí ọwọ́ ọmọ Yorùbá ló wà kí la wá ń sọ mo wá ń sọ̀rọ̀ ẹ wá ń sọ̀rọ̀ pé kinní kan ìwọ tó jọmọ Sùúrùlérè tó ń reply mi lórí show lady yẹn tó ń bá mi sọ̀rọ̀ Samson Ọládòṣù mo mú ẹ dáadáa náà ẹgbẹ́ ẹ̀gùn tó bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn bọ́ mi ń tọrọ kọ́kọ́ lọ́wọ́ ẹ̀ náà ó lé mi wá popularity Samson á jìnnà síra wa náà ẹ tó jẹ́ ẹ tó tẹ̀lé mi ò lè bá sọ̀rọ̀ á nà ẹ̀ pa ni ẹ play fún tó bá gbọ́ ẹ tó tẹ̀lé mi ẹ tó jẹ́ ẹ tó tẹ̀lé mi wọ́n náà wọn tí wà á ti ẹ̀ bá rí á nà ẹ̀ pa ìwọ Tárántolú so tó bẹ́ẹ̀ ni ìwọ èmi ni wọ́n á sọ pé kinní kan ẹ̀gbọ́n ẹ̀ ládùúgbò ni òun wà popularity tó mọ́dún títí wà lórí Facebook ni àbáyé yìí fẹ́ bàjẹ́ aláìṣòṣèlú mọ́ṣẹ́ by force ni
ṣòṣèlú mọ́ kò ṣe by force aláfẹ́ lọ lọ́tọ̀ kò ṣe by force kò síjà nú ẹ̀ ẹ máa campaign títí yín ẹ jẹ́ ká náà máa ṣètò tọ́lọ́mbà ní kó fún ṣe ni tọ́lọ́mbà ní bàbá yín ló máa wọlé mi ní dárúkọ bàbá wọlé bọ̀ǹkan débi sọ ni pé tẹ́ ẹ bá ti fi lè máa bú bàbá Bánjí Akíntóyè tẹ̀dẹ̀ gbogbo wọn bá wọn ti náà níjọ́ tá ti wá sọ máa dárúkọ bàbá ń bí ilé ni ẹjọ́ níjọ́ tí gbogbo ẹ ti ń wojú ẹ ti rí pé mo jókòó mo ṣe ṣó torí nǹkan tó ń bú mi sí nìyẹn ẹ ti rí pé mo jókòó tí mo bú bàbá Aṣíwájú rí ẹ bá bò mí o pé mo débì mo gbé bàbá Aṣíwájú ṣe pé ẹjọ́ tó lọ lọ́hùn ẹni tó bá bò mí Ọlọ́run ní bò níjọ́ tí mo ti ṣe ṣó tẹ́ ti mọ̀ mí láti sọ Yorùbá nation láti bí 2 years mo ti wà lórí Facebook sí láti 2009 ni kó tó di pé ọ̀rọ̀ Facebook eléyìí kó tó di pé live dé àwa máa ń fi ìtàn sórí kinní ni ẹ wá lè ní nǹkan dẹ́kẹ́ lé mi kúrò ń bẹ̀ náà ẹni ẹ bá mi kọ́pì àárín yìí ẹni tó bá máa bo Ọlọ́run mọ́ra tó bá bo iná Ọlọ́run mọ́ra níjọ́ tí mo ti ń ṣe show ṣé ẹ ti rí mi kí n gbé bàbá yẹn ṣépè rí èmi ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ pèdè pé ọmọ ẹni èmi ni gbogbo wọn bá wí pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì first campaign mi lórí bàbá Tinubu nìyẹn táwọn èèyàn gan mi jẹ́njọ́ pé kíní kan ààrẹ olórí burúkú ni ẹgbẹ́ kan àwọn kan mú ní ní ṣe bẹ́ẹ̀ mo ní ṣe tó bá wá di wípé wá kan kàrá ìgídá ká dìbò ṣé Haúsá lèmi máa dìbò fún ni orí yìí ò pé ẹ ti ya wèrè ẹ ti ń sinwín ṣé tí Yorùbá nation ò bá bọ́ sí tó dẹ̀ máa bọ́ sí tó bá yẹ pé wọ́n wá dìbò ṣé mi máa lọ dìbò fún Haúsá ni àbí máa lọ dìbò fún Ìgbò ọmọ Yorùbá gidi ni mí Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ kẹrẹ bá dẹ̀ ọmọ àtìbọn ọmọ ajó yọkọ lẹ́nu tọ̀tọ̀ ní kò àjìfà ẹ lórí yín kẹ́ tó máa sọ̀rọ̀ bàbá mi láàfin APC ni mo ti sọ rí àwọn ọmọ bàbá PDP ni wọ́n bó ṣe rí nìyẹn kí wàá lẹ̀ wá ń bá mi jà pé mò ń sọ pé mo ní mi ń ṣe ojú ayé mi níbí báyìí this idiot Samson oníṣẹ́bí mi ti campaign fún Ṣèyí Mákindé rí kò sí rọ́ọ̀bẹ ẹ mọ̀ pé mo máa ń pèdè kan fẹ́ yin fáàsì mi màá ní internet will never forget the internet will never forget ìdí ọ̀rọ̀ mi ó ní ọ̀rọ̀ tí mo sọ tí ọba ńlá lọ court tó ní mo ní Ìgbòho ju gbogbo àwọn ọba lẹ́jọ́ àwọn ọba tó gbà tó tẹ̀ wá ń gbé bẹ̀ ṣé bàbá Tinubu ni mo bú ni àwọn ọba tẹ́ ń sọ yìí náà ṣé wọn gbà bọ̀dẹ̀ ni mi ò yọ sọ́dà mi bú ọba èmi ò ń bú ọba èmi gangan làwọn èèyàn máa ń ṣépè fún ẹ̀dùn wa ń sọ̀rọ̀ gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ jẹ́ ká máa ro ọjọ́ ọ̀la ká máa fi etí ká máa ro 36 wa ká make sure pé 36 wa ó ṣiṣẹ́ correct ẹ tó bá ń lo oògùn ẹ̀ tó bá skip oògùn kò dáa tó bá ní kó lo oògùn Monday to Friday tó bá lò ní Monday and Friday ó ní gbádùn onírú ìyá elimọ̀ ìyá pósí yìí níjọ́ tí mo ti ń ṣe show mo ń repeat mo mọ̀ máa sọ̀rọ̀ yìí ẹni tó bá bò mí Ọlọ́run ò ní bò ìjọ́ ò lẹ ti rí pé mo bọ́ta mo bú bàbá Tinubu rí èmi mo sọ ọmọ ẹni oníṣèdí bẹ̀bẹ̀rẹ̀ gbogbo àwọn èèyàn máa gbáyà mi nì nínú gúrùpù tó tẹ̀ jẹ́ gúrùpù Yorùbá wọ́n pè mí sáàrin wọ́n ní ààrẹ ọ̀rọ̀ ò yé mi ẹ̀yin gúrùpù ẹ mọ́ra yín ẹ dẹ̀ wò èmi ò ń sọ̀rọ̀ kí má ní ẹlẹ́rìí máa jáde láìpẹ́. God bless you. My first campaign, my first campaign was fún Tinubu ni mo campaign mi nìyẹn. Ìgbà táwọn èèyàn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tákù mi tí mo dẹ̀ rí pé mo rí yan 400 èyàn bí 350 lónìí ààrẹ ẹbọ́lẹ̀ ń bẹ̀ ẹbọ́lẹ̀ mo dẹ̀ tẹ̀lé ẹnu tí mo dẹ̀ tẹ̀lé mo dẹ̀ rí pé bẹ́ẹ̀ ló máa pè mí ìpè ìyá ń jà ọmọ wa Lẹ́kì tó gate wọ́n pa wọ́n ẹni wọn pààyàn Lẹ́kì tó gate ṣé wọn dẹ̀ tí ròkú wọn sìn ẹni tó bá máa tẹ̀lé olóṣèlú ẹ tẹ̀lé wọn brother mi Ọlánrewájú we have to say it because ọ̀pọ̀lọpọ̀ nígbà tó ti rí mi tí mo lọ sí Kútọ́nù báyìí bórí ṣe bẹ̀rẹ̀ sí ní ta wọ́n nìyẹn o ọba gbé jáde náà bẹ̀rẹ̀ sí bú mi wọ́n tún bú ìyàwó mi wọ́n wá pín fún àwọn obìnrin tí mo respect jù láyé mi àwọn náà wá bọ̀tà náà wá ń bú mi kí ni ẹ wò mí ra pé obìnrin àkọ́kọ́ ìkejì ìkẹta ìkẹni mi fẹ́ dákọ̀ kẹ́ni yẹn torí pé tó bá dẹ̀ ti settle nǹkan èmi máa ń nígbàgbọ́ èèyàn kan ti settle ó dẹ̀ ní èèyàn ló ti lọ that's why dáìsẹ̀ ni kí n dárúkọ mi bá ti dárúkọ tiẹ̀ náà bì kò ná mi kankan
but tí nǹkan bá ti lọ lọ́dọ̀ tèmi ó ti lọ nìyẹn but when next tó bá dárúkọ mi mo lè wá fún again ẹ ṣe campaign tí kẹjẹ kí n ṣe tiwa mi ò lè ever láyé mi kí bú àbá Tinubu because I love the man even ìgbà tó wà governor kí ni mo fẹ́ bú Tinubu fún èmi láṣọ àgbà lórí kọ́ àwọn tí ò láṣọ àgbà lórí kọ́ náà bàbá àgbàlagbà tó bá fi rẹ̀ wọlẹ̀ ọmọdé tó bá fi rẹ̀ wọlẹ̀ ìyá tó bá fi rẹ̀ wọlẹ̀ làwọn ọmọdé máa ń bú bọ́ ilé ayé ta wà yóò gba gbogbo yẹn mọ́ wọ́n á tẹ ojú ẹ̀ mọ́lẹ̀ wọ́n bú Aláàfin títí tí bàbá fi wọlẹ̀ sùn ni kí ló wá ń ṣe yín tànà wà lè bú wọ́n bú Àwùjalẹ̀ wọ́n bú Aláké Ọọ̀ni ìrìṣà tó kú lọ́jọ́ sí gan wọ́n bú ni Ògúnwùsì wọ́n bú dọ́là ẹ̀yin lẹ ní bàbá ò níyàwó bàbá tún fẹ́ yàwó ẹ tún bẹ̀rẹ̀ sí ní bú ẹníyàwó ẹ ti pọ̀jù ìyàwó ń pọ̀jù fọba o ìkan náà àwọn ọba Ọ̀yọ́ 201 lọ ìyàwó ẹ ẹ lọ wádìí ẹ dáadáa 201 Ṣìyànbọ́lá Ládìgbòlù Orò ọmọ Àtìbà ọmọ Ọ̀yọ́ lèmi o ẹ má wà fún mi òun ìwà yín o tẹ bá ti bá dójú ẹ sí a máa gbé tí íńtánẹ́ẹ̀tì kúrò o a máa gbé gbàbò mí o ẹ ṣọ́ra yín jẹ́jẹ́ ni mo jókòó jẹ́jẹ́ ni mo jókòó ẹ má lọ mi mọ́ Tinubu ẹ ń ṣèṣe pé mi nílé nílùú mi màá rìn bí ọkọ bá gbé wèrè wá wèrè àṣẹ olúwẹ̀ màá rìn màá tún yan fanda mi ò bú bàbá yìí rí náà ìjọ wo oṣù wo ọjọ́ wo lẹ rí pé mo gbé bàbá ṣe pé láyé mi ò lè ṣe kò ṣẹ̀ mí tí o bá sọ̀rọ̀ Yorùbá nation is the first person my campaign fún mi ilé campaign fẹ́ lómi ju Tinubu lọ ìgbà tí mo campaign fún Ṣèyí Mákindé mo ṣe live fún Ṣèyí Mákindé more than 7 ṣé mo gba thank you ni àwọn àbúrò mi lọ́yọ̀ gan tó ní kí n ṣe kíní tó bá máa gbágo mi lọ́la ló kù kò tiẹ̀ ṣe bẹ́ẹ̀ pé mo ò rí mi mọ́ ṣe bó ti wà láyò bí owó ti wà lọ́wọ́ ẹ̀ arósàbù lọ́yọ̀ ẹ sọ ẹ̀yin ọmọ yẹn sọ ẹni mo sọ bẹ́ẹ̀ arósàyé arósàbù lọ́yọ̀ tó wà lára ẹni tó ní kí n máa ṣe kán ló lóòtú àjọ sọ̀rọ̀ yìí ni ìgbà tó délẹ̀ tó ń sìn àwọn ò tiẹ̀ nídìí owó kékeré má lè ṣe thank you brother mi o thank you gbà mí kankan pé kò tí ì sin kankan náà ni bọ̀ tó gba contract o ikú ò ní èrè ẹ̀ṣẹ̀ tó bá ń ṣe ìkà ẹsẹ̀ mẹ́fà ni gbogbo tá a bá ní láyé ẹsẹ̀ mẹ́fà just ordinary 6 feet péré kí là ń lara wa fún kí la ní kí ọmọ Yorùbá kan dúró fún àwa fẹ́ kí Yorùbá dó nílẹ̀ bàbá wa ká lè rí nǹkan ṣe tí a bá gbalẹ̀ Yorùbá ìgbà ilẹ̀ máa mọ̀ pé gbogbo àwọn alágbára Yorùbá tẹ́ fún respect ẹjẹ́ ṣe number 1 ẹ lè bínú ẹ lè má bínú orílẹ̀ tẹlomi o tí a bá gbalẹ̀ Yorùbá lè ní ipò agbára tẹ́ fún Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn ẹ máa padà dá padà fún Ìbà Gani Adams agbára yìí máa pọ̀ nítorí pé tá a bá ti gba Yorùbá nation ó ti ṣúọ̀jù fún Ààrẹ Ọ̀nà Kakanfò pé gbogbo orígun kígun tó wà ní gbogbo ilẹ̀ Yorùbá ó gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀ bíwúyù wọn bá ká mi síbẹ̀ wọn bá kó sójà síbẹ̀ tìdílẹ̀ babalá bàbá wa gangan a máa ṣiṣẹ́ lórí ẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò á wá ṣe olórí á dúró káàkiri olóyè Sunday Igboho sọ pé òun fẹ́ nǹkan kan lọ́wọ́ yín ju pé ẹ fìlú bàbá ẹ̀ lẹ̀ ẹ má bà yé àwọn ọmọ wọn jẹ́ àwa gbé agbára padà fáwọn ọba ipò á padà sọ́dọ̀ ọba baálé ànípò ọba náà òfin á di ọba ọba ò ní lè ṣe nǹkan tó máa kọjá yìí ẹ̀ ṣó ti yé yín ọba dúró láàyè ẹ̀ baálé àdúró láàyè ẹ̀ ordinary governor àti councillor chairman local government ò ní máa pàṣẹ fọ́ba bọ́ mo sọ gbogbo kínní náà ready ìgbà yẹn nìyẹn tó mi ìgbà ayé tí wọ́n nìyẹn ready láti gbóòtọ́ ọ̀rọ̀ ẹni tó bá ti fẹ́yàwó púpọ̀ tẹ́lẹ̀ àwọn amẹ́sẹ̀ ọba ló máa bá wọn dónú ààfin ni inú ààfin náà máa ti ń dó tíyàwó bá ti ń kọjá 4-5 nígbà téèyàn bá níyàwó 100 so lè sáfù gbogbo 100 ni so gbogbo yẹn ló yẹ kẹjẹ ká fi orí wa sí it's not about kíní kan ẹlòmíì ò bá àjà fún Yorùbá nation ẹ̀dẹ̀ bọ́tà ń gbìjà ìyá kìsẹ̀tì ìyá tí ó lo oògùn ìyá tó ti skip medication ẹ̀ wá ń gbìjà ẹ̀ wá fi ń bú èmi jẹ́ wo time bọ́mú tí ní mi fẹ́ pẹ́ jù okay ó kù 10 minutes just 5 minutes máa close nísìn so bóyá jẹ́ nìyẹn o ẹ̀yẹ̀yàn mi ẹ̀ wo Yorùbá táwa fẹ́ gbà àwa fẹ́ gbalẹ̀ bàbá wa a fẹ́ dúró nílẹ̀ bàbá wa a fẹ́ káwọn ọmọ wa má ṣolóṣó mọ́ ẹ wo ọmọ ọ̀sìn àwọn ọmọ ìsìn ẹ jẹ́ pé láti 20 to 35 kò sí ẹni tí wọ́n lè rí fín
kò sẹ́ni tí wọ́n lè bú gbogbo àwọn ọmọ wa wọ́n ti di olóṣó tẹ́ bá rí obìnrin tó bá kó obìnrin mẹ́wàá lẹ́sìn ẹ kàn ṣe prank fún wọn lásán ó máa gbàbẹ ni kẹ́ pé obìnrin kan pé màá fún ẹ 200,000 kò tí ẹ mẹ́ni tó pé rí o màá fún ẹ 200,000 kó a spend the night pẹ̀lú mi á béèrè àdírẹ́sì lọ́wọ́ ẹni ẹ jọ kí ló fà nígbà táwọn ọmọ lọ yunifásitì tó graduate ìyá tata bàbá tàlùbọ́sà ìyá mi ń ṣàṣẹ́wó bàbá mi ń ṣàgbèrè bàbá mi ń ṣàlẹ̀ jẹ́ kiri ni bàbá mi ń sọ́fà ó ràn ọmọ léèwé ọmọ yẹn kàwé tán wọ́n dẹ̀ gba master wọ́n gba gbogbo nǹkan tó yẹ kéèyàn gbà wọ́n jáde wọn ò ríṣẹ́ tó bá jóbìnrin ni ẹ máa ní kó mú pátá lẹ̀ ẹ máa ní kó mẹ́yìn wá tí ẹ bá bá wọn sùn ẹ ní fún wọn ṣẹ́ tẹ bá tún wá fún wọn ṣẹ́ náà tẹ bá ẹ jọ tẹ bá tún wá fún wọn ṣẹ́ tẹ bá tún wá bá wọn sùn tán ẹ tún wá ní fún wọn ṣẹ́ ṣe mọ̀ bẹ́ẹ̀ kò dẹ̀ kó rí bẹ́ẹ̀ àwọn ọkùnrin orí burúkú náà tẹ̀ máa ń kó fáwọn ọkùnrin iṣẹ́ lébra ló máa rí òòrè níṣẹ́ gidi lọ́fíìsì wàá gbé ìwé wá báyìí wọ́n á sọ fẹ́ pé gate man ló wà nílẹ̀ wàá gbé ìwé wàá gbé VCA àbí kí náà pé wàá gbé odidi ẹ̀ wá báyìí wọ́n á ní gate man ló wà nílẹ̀ ìmí wọ́n á ní driver ló wà nílẹ̀ ẹjọ́ ṣé kò ní ṣe ni. àwọn ọmọ ata tó wá ní ọ̀pọ̀lọpọ̀ wọn ń ṣaṣẹ́wó nítorí pé wọn ò ríṣẹ́ ni èmi ò blame wọn o ẹ̀yin tẹ́ bá ń ṣe má bínú o ẹjọ́ torí Ọlọ́run o. èmi ti padà sílé bàbá mi èmi ti padà Rótìmí mo ti kúrò ńbẹ̀ yẹn mo ti padà sílùú mi mo ti padà sí Amẹ́ríkà. ẹ wá wòran àwọn ọmọ wa yẹn ẹjọ́ torí Ọlọ́run ṣé iṣẹ́ la máa ní kò sí ni mo wá lọ sí Kútọ̀nù lẹ́ńlẹ́ń bíi Kútọ̀nù tí ò ju 3 hours lọ sí Èkó tó tiẹ̀ tó bẹ́ẹ̀ 11 PM President Alon God bless that man tẹ bá rí títì bó ṣe mọ́ kí ló dé máa ń pagò yìí náà tẹ bá rí títì bó ṣe mọ́ gbogbo ẹ̀ ló wà òkè ó fine 11 PM wọ́n máa gbálẹ̀ Kábírà pé mọ́mí ẹ kàn pé kó fún mi lágbo ẹ ó pe aago ó dà pé ó pagbo ilé kó wọlé má Steve mo rí ẹ ọmọ mi God bless you jàre irú àbọ̀ yìí sìn iṣẹ́ gidi náà ṣe ẹ rí títì wọn mass burial sọ fún wọn títì wọn mọ́ ni wọn ò pa iná tá fi kúrò ń bẹ̀ tá fi kúrò lu yẹn wọn ò pa iná 11 o'clock ẹ máa rí wọn máa gbálẹ̀ mi ò dẹ̀ ń tètè sùn oorun yóò wọ̀ mo máa dúró lókè báyìí ni tó ti gbé mo máa dúró lókè báyìí ni mo tún ṣe fídíò mo ní ẹ wòran o wọ́n ń gbálẹ̀ ni o 11 o'clock báyìí 11 PM náà gba ògbólẹ̀ wọn WhatsApp èwo ló sẹ́ndẹ̀ sí no èwo ń bẹ̀ tó bá yẹ pé normal line yẹn ni mi lè wo tó ní mo fi ń ṣe show so ẹ̀yẹn worú nǹkan bẹ́ẹ̀ yẹn ìjọ ò láwọn fẹ́ ṣe yẹn dì tọmọ yẹn bá tún wá táwọn ọmọ wa bá tún wá ṣiṣẹ́ tó ń ríṣẹ́ kó tó lóṣù méjì ẹ máa fáyà wọn ẹ wá ẹ̀sùn mọ́ wọn lẹ́sẹ̀ Rótìmí pè mí later send message sí mi màá fún ẹ ní nọ́mbà mi ìjọ ò láwọn fẹ́ ṣe yẹn dì akọ̀mọ̀ wa wò ẹ̀dẹ̀ ń bàlújẹ́ ẹ̀dẹ̀ believe pé kí gbogbo wa máa fara mọ́ ṣé tí ara bá dẹ èmi ṣé gbogbo ẹni tó wo ṣó yìí lára dẹ ni ó ní sí mi ìlọ́biṣẹ́ ìlú yìí lọ ṣiṣẹ́ ẹni jẹ́jẹ́ tó tiẹ̀ tún ní ṣe nǹkan kan ó lè jẹ́ o máa jókòó lọ́fíìsì ni tó bá pòṣẹ́ síbi kò kàn lè wá ń bẹ̀ wá ṣe 9-10 hours ẹni tó bá tún lágbára tó lọ ṣe extra 4 hours tó bá máa fi di ọ̀sẹ̀ méjì ń gba $3,000-4,000 wàá gbowó ẹ̀ sápò ẹ ṣí owó yẹn owó tẹ́lómi ń gbà ní 2 weeks owó tẹ́lómi ń gbà ní odidi ọdún 3 ni tàbá ṣe wọ́n mú náírà wa wọ́n bà ayé ẹ̀ jẹ́ náírà wa wọ́n bà ayé ẹ̀ jẹ́ nígbà tí wọ́n fẹ́ change náírà nígbà tí mo sọ ọ̀rẹ́ brother mi kan ní kí n explain pé kí mo ní káwọn support CBN reason tí mo fi ní kẹ́ support wọn ni pé ẹ support wọn kó fi change náírà yẹn tó tó bá ti fi lè change náírà wọn máa bọ owó yẹn jẹ́ fáwọn olórí burúkú tó tọ́jú owó wa ẹ wo bí tó ń rí owó sí Allahu Akbar ìyá dẹ̀ ń jẹ àwọn èèyàn wà lẹ́tàlẹ́ gbogbo ẹni tẹ́ kó wa sínú wàhálà yìí ayé yìí ò ní da gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ pa kínní ọ̀run yìí ò ní da ìsìnkú yìí kò ní jèrè
ọmọ yín kò ní wọn ò ní ṣe oríire tẹ́ bá ti ṣe oríire sí ẹ máa jìyà gbẹ̀yìn ayé yín ni wàláì tàláì wọ́n wá ń kó owó nínú sàárè owó ti bàjẹ́ àwọn tó wá tó ní fresh one tó yẹ pé ibi tó ń kó owó sí Allahu Akbar wọ́n dẹ̀ tán air condition síbi tó wó wà owó 2007 ó ṣẹ̀ṣẹ̀ wá ń jáde ṣó yẹ pé owó tó ṣe ní 2007 ṣó yẹ ká ṣe máa rí ní 2022 tàbá wá sọ̀rọ̀ ẹ ní orí ààrẹ ò pé gbogbo èyí tẹ́ ń bú mi ẹ ti ya wèrè èmi mọ̀ pé tí mo máa fi nǹkan wá mi kiri o nígbà mo lọ lè gan mo dé Nàìjíríà wọ́n ní tí àmọ́ ìta lè gbélé Yorùbá kí ló wà ní Èkó tí ò sí Ìbàdàn kí ló wà Ìbàdàn tí ò sí lọ́yọ̀ kí ló wà lọ́yọ̀ tí ò sí Ìjẹ̀bú kí ló wà Ìjẹ̀bú tí ò sí Lẹ́gbà kí ló wà Lẹ́gbà tí ò sí nílé Ifẹ̀ kí là ń tọrọ wa jẹ fún àmọ́ wa wá jáde léèwé wọ́n pa gbogbo wọn àmọ́ òríṣẹ́ wọn ò rí nǹkan kan kí n dálájà ló máa sẹ́ni mi ò tí ì rí o ó ti ẹ̀ wọlé wọ́n lọ́mọ 12 years kan ó dà kó ti sẹ́ndì ẹ̀hẹ́n wọ́n ní ọmọ 12 years wọ́n bá ọmọ yẹn sùn débi pé wọ́n ló. But I think say Swen, Sha. Hi, I'm DJ Expert on you. Ẹ máa gbọ́ o. Adabera. Oh, that name long. Where are you from? I'm from Lagos. Lagos, Lagosian. Wow. Alright, what kind of guys do you like? Respect. Ẹ máa gbọ́ o. Like, I like that guys. Okay. Not too tall, but cool. How did you when you first collect Bula? Oh, that. Oh my God. Like. That much fun. How well, Johnny? Rich breeze. Yeah. Like, if I'm collecting Bola. Now, how old you did when you first collect your first Bula? My first Bola, I think say Swen, Sha. What did you say? Swen, Sha. Bro, Yes. was it really your first film? Willingly. At 12. Yes. I will not run the matter. Now you got me to Abina, you carry the... No, you know, school then. Love now, love at first sight. How was the guy? Was he in school with you too? Yes. Like they collect Bula 12. Would you rather date like a Yahoo boy or a DJ? I rather date the Yahoo guy. Yahoo boy. Why? And you know, this life now, nobody wants to suffer. So I rather date the Yahoo guy. Okay, now Yahoo boys they do things, have you? Yes. Yeah, aṣíwájú fada wa ni kò kó sí kó lórí bí. Yes, our father kó sí lọ. My report here. I rather date the Hold on here. Good guy or bad guy, we go there. bad guy. I don't want peace. I want problems always. I don't need good guy. I You don't need need bad guy. Which thing you do when you say, you know, say you crazy gone? It's like Facebook side too. I used to like anywhere I go and party, I normally look crazy. Like Any guy feel knocking for the occasion? normal. No man, shake me. She belongs to the streets. How old are you now? I'm 22. Well, okay, from 12 to 22, how many people you don't collect so far? I don't feel count down more, but I'm on like Not past 50. you know, if you even 100 say we pass. Oh, let's go, let's go. 100? Ṣé ẹgbọ́rọ̀ tẹ̀lé fẹ́ tán. There's many guys every day. Asawo. So today like this guy sure. You sure for me 100? I can see your pim. Should I shake your pim for them? Hey, whoa! She's from Lagos State. Quick 360, may they just see. Oh! No more. Oh, I'm on to a big custard. You're not a bastard. Alright, are you on any social media handles? Would they in HIV? Yes, Instagram. I'm on TikTok. Okay, what's your TikTok handle? Dabira Iwa. Alright, how about Instagram? Instagram, same name. The same name. Yes. Alright. Ṣé ti rí èèyàn ló bí eléyìí o. Okay. Wọ́n náà máa lọ. Jẹ́ ká rìpọ́ọ̀tì ẹ̀. Mo ti ní kẹ́ má gbé rìpọ́ọ̀tì wèrè máa rìpọ́ọ̀tì ẹ̀ Facebook máa blọ́ọ̀kì ìyá ẹ̀. Ṣé lórí yín ò pé ni? Bàbá àti ẹ̀ tó responsible níbo ló wà? Ẹ wo ẹ̀yin èèyàn mi àríjù báyìí lọ lórí ètò ẹni. Ààrẹ Almaroof Maroof ni ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ kẹrẹmàdé ọmọ àtìbọ ọmọ àjò yọkọ lẹ́nu tọ̀tọ̀ ní kwájúfà Ismail Abdul Saidi ó jẹ́ máa lọ mu gàrí ẹ̀ jẹ́jẹ́ kó gbẹ́nu wèrè lọ tí wọ́n bá responsible wá sórí ibi
à ń sọ̀rọ̀ gidi bó ṣe ń ba ìlú jẹ́ fún yín tó yẹ pé kò wu àwa náà báyìí wà ń lu òyìnbó pé ẹjẹ máa ń sọ pé Almaroof kọ́ mú òmù iṣẹ́ táwa ń ṣe ń lé lórí kílẹ̀ wa lè dá ni àwọn ò ní di gọ́vnà à ní di president ẹ tọ́jú kínní nítorí ó lè ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la internet will never forget à ní di nǹkan ẹ ṣe ká tọ́ yín sọ́nà ni ká tọ́ yín sọ́nà ẹ jọ kí fi parí ẹ̀yin bàbá mi ẹ̀yin Ọ̀yọ́ Aláàfin Òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ má dé ọmọ àti bà ẹ̀yin Ọ̀yọ́ Mèsì ẹ dákun ẹ bá wa ṣe kíní ẹ gbé kíní wa o àti nídìí Aláàfin lọ́yọ̀ọ́ gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́tún lósì gbogbo ẹ̀ mo ti gbọ́ ṣóòjọ́ mi ni. èmi kẹ ó mọ̀ pé àwọn wèrè máa ń wà lórí bí eléyìí tó pe ara ẹ̀ lábùrù kínní kan ó ní all of you just dey cause problem so tó o bá jẹ́ pé o ya wèrè o ò rọ́gbọ́n nínú ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ wò ó mo kíyín náà mo kíyín ẹ tún máa rí mi ò ní time pé time báyìí ni mo lè wá bọ̀ ìgbà tí Ọlọ́run bá ti fún mi lásìkò máa yọjú sí yín ẹ ṣe gan ẹ rò dáadáa o ìwọ tó bá fẹ́ tẹ̀ka fólóṣèlú rò dáadáa o ìwọ tó bá ní Yorùbá nation ló sọpọ́ọ̀tì rò dáadáa o má lo sọpọ́ọ̀tì Yorùbá nation kó tún lọ tẹ̀ka fólóṣèlú má lo lóṣèlú ni ẹ kó wá fún Yorùbá o lè wá ronú parí o lè ronú pìwàdà o kó o ní kájọ gbà á èyí tí máa fi parí ẹ̀ gbogbo ẹ̀yin brọ́dà mi tẹ́ ń jagun ẹ̀yin jagunjagun tẹ́ ń sọ pé kán rèsì fúláàgì gbogbo ẹ̀yin jagunjagun tẹ́ ní kán declare Yorùbá nation ẹ̀yin bàbá mi ẹ̀yin sísítà mi ẹ̀yin brọ́dà mi wọ́n ń declare nation bẹ́ẹ̀ yẹn o nation ṣe nǹkan tẹ́ kàn lè declare o tẹ́ ẹ bá declare nation bẹ́ẹ̀ ṣe ń fẹ́ ká ṣe yìí ó wu àwa náà bẹ́ẹ̀ àmọ́ àwọn iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ yẹn ò tí ì pé tí iṣẹ́ yẹn bá ti pé nation máa wá tó ti yé yín èmi ti sọ fún yín pé ọ̀rọ̀ yẹn ti di Arsenal àti Man U tí Arsenal àti Man U bá ń play ball tó bá gbá ball dé 90 minutes wọ́n á tún fún wọn ní another extra 15 minutes tó bá tún gbá ẹ̀ tí goal wọlé wọ́n á wá sọ di penalty tó bá gbá 5-5 wọ́n á tún bẹ̀rẹ̀ again wọ́n máa wo forced to lose èèyàn kan máa sọnù ṣáà ni but gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ̀ ń bú àwa tá à ń sọ̀rọ̀ ẹ̀ bú àwọn ọmọ Ìgbò tó ń fi bàbá wa pa o ẹ̀ lé àwọn ọmọ Ìgbò mú o Yorùbá nation ẹ̀ búbọ̀ ẹ̀ lọ lẹ̀dí mú àwọn ọmọ Ìgbò tó máa ń fi àwọn bàbá wa tó ń fi wọ́n pa lórí kí náà pé lórí olóṣèlú ẹ̀ lọ bá wọn kẹ́ bú wọn bọ́tẹ́ Yorùbá nation ẹ̀ ń lẹ̀dí mọ́ ẹ̀ lẹ̀dí mọ́ Ìgbò tó ti bà ti yín jẹ́ àyíbò tó yẹ pé ilẹ̀ Yorùbá ni wọ́n ti rí owó tó bá máa pariwo ẹ̀ máa gbọ́ òbí kéréré òbí náà ń pariwo ẹ̀ lọ bá wọn àtọ́ ń pariwo Tinubu èmi ò ní ẹ má pariwo ọba Tinubu èmi ò dẹ̀ ní pé kó bá dáa fún bàbá tẹ́lẹ̀ ṣe ọba bù tí bàbá bá wọlé Ọlọ́run fún ṣe ni àbáwọ̀ àwọn ò fẹ́ ṣòṣèlú mọ́ lọ́dọ̀ tèmi Ààrẹ Almaroof bàbá mi Tinubu olódò dẹ aṣíwájú wrong time náà bó jáde fẹ́mi o bẹ́ẹ̀ ni mo tún sọ ẹ kọ́pì bíi bàbá mi aṣíwájú Bọ́lá Ahmed Jagaban of Africa Jagaban Bagu àbí kí náà pé Jagaban Bagu àsìkò tó jáde lọ́dọ̀ tèmi wrong time ni nígbà tí ma kọ́kọ́ campaign mi ni mo kọ́kọ́ campaign nígbà táwọn èèyàn tébú ọ̀rọ̀ mo pé ó dà pé ibi tèmi náà ń lọ lélẹ́yìí èmi ò dìtẹ̀ bàbá Tinubu mi ò dẹ̀ ní báyìí bú Tinubu láyé tí wọ́n kan bá expect pé ààrẹ máa bọ́ta bá máa ṣépè fún bàbá Tinubu láyé Ọlọ́run ní jẹ́ èmi ò ní bú bàbá yẹn o mi ò ní bú bàbá yẹn o oníkálukú yín problem tó oníkálukú yín ní ẹlòmíì ní problem tó jẹ́ green ni ẹlòmíì ní problem yellow ẹlòmíì ní problem white ẹlòmíì ní problem black ìwọ tó bá ti ní problem black ayé ẹ ti bàjẹ́ nìyẹn o níbi tọ́rọ̀ Yorùbá lọ ni èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí gbogbo yín ẹ̀yin ajá yẹn tẹ́ ń bọ́ta nítorí ẹ rí mi lọ́dọ̀ Sunday Igboho tẹ́ fẹ́ sọ̀rọ̀ yín di wèrè èmi ò ní bá yín bú bàbá Tinubu tí bàbá bá tí election bá fún tí bàbá bá wọlé congratulation tí Yorùbá náà bá dẹ̀ wọlé congratulation kò síjà ń bẹ̀ ṣé tí Tinubu bá wọlé ṣe máa ní kí n má wọ̀lú ni abẹ́ ya wèrè ni ẹ̀yin wèrè tẹ́ ń sọ̀rọ̀ yẹn ni o ṣé tí bàbá Tinubu bá wọlé
àwọn tá à ń ṣe Yorùbá nation máa ní ká má wà lù á máa para wa tẹ́ bá ṣe wèrè a máa nọra wa pa ṣe máa ní ká má wọlé ni àbí ṣé tó bá gba Yorùbá bí àṣà ẹ̀sìn ìyá mi kan a ní ṣé tá a bá tẹ́ bá gba Yorùbá nation yín ṣe máa ní má wọ̀lú bàbá mi ní dọ́yọ̀ àbí mi ní dẹ́kọ̀ ẹ gbádùn ṣé mi ní dẹ́kọ̀ àbí mi ní dọ́yọ̀ àbí mi ní dẹ́lu bàbá mi kí ló wà bẹ́ẹ̀ eléyìí ti dọ̀rọ̀ pé ó ti dọ̀rọ̀ ayọ̀ ajọ́ ń tayọ̀ ọlọ́pọ́n ni ẹni tó bá win ní ẹ má gbé lára wa ẹ kàn campaign what I expect from you guys ẹ jẹ́ kí n kọ́ yín ẹ lè má mọ̀ nǹkan tí mo expect lọ́dọ̀ yín ni pé kí ni wọ́n ń sọ you can't satisfy Jagaban and Aláàfin and him too kí ni ìtumọ̀ yẹn sọ Yorùbá kó pé mi ò gbọ́ you can't clarify Jagaban Aláàfin and him too tó yìnbọn yẹn kọ ó rí kọ dáadáa kí ni mo ti pa. Who told you to click? Why you click something? Wait. Kí ló sọ? Ó ti gbé. Hello? Mo dẹ̀ ti ṣetán máa block wọn later. Máa block wọn later. Fáwọn yẹn lẹ̀ Wùmí àti Rashidi. Orí yìí ti gbálẹ̀. Ẹ ti ya wèrè. Ẹ jẹ́ lọ dìbò. Ẹ lọ dìbò yín àwọn oníkẹ́ máa dìbò. Bá wa gẹ́gẹ́ bí ẹnìkan àwa ti dúró ibi tá à ń lọ nìyẹn bọ́ nǹkan tí mo fi dá yín lójú ni pé tá a bá gba Yorùbá nation lẹ́nìí gbogbo alájọ máa ṣe bẹ́ẹ̀ dẹ̀ win election tí Jagaban bá win ẹ lè lé wa náà ṣe lè lé wa níṣẹ́ tó bẹ̀ ni gbogbo yín dẹ̀dẹ̀ ń ṣe bàbá yìí kan ò tẹ̀ rí náà rí yín kẹ́kọ́ sí dànù kẹ́kọ́ sí lọ ẹ̀yin wèrè. èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀ ń ló máa ń ro